gbé sórí atẹ́gùn tó ń tọrọ owó tó ń gba bára fún àtàwọn tó ń jáde oníṣẹ́àtà lẹ́yìn náà ojú ò lè fi wò. Ojú tá a fi wò ni pé ṣe rá àwọn tí wọ́n èyí ò kú o èyí ò dẹ̀ bímọ ṣùgbọ́n bó ń kálukú ó ṣe kú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀nà tí kálukú ó gbà là ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì lè rówó he owó tó rí he ó lè jẹ́ láéláé ibẹ̀ ni ó ti là ẹlòmíì lè jogún tó jẹ ni ó fi là ẹlòmíì òógùn rẹ̀ bí ò bá làágùn kò ní là ẹlòmíì àánú ni ibi àánú ni ó ti rí àwọn yẹn bá àánú tí wọ́n pàdé. àwọn tó ń fẹnu ṣáta wọn pé ẹ̀ ń bà wá lójú jẹ́ ẹ̀ ń kàn wá lábùkù ẹ̀ ń ojú sẹgbẹ́ wá wọn lẹ́nu. tó fọ́ dànù àwọn tó ń lábà àwọn lójú jẹ́ ojú wo làwọn fi wò wọ́n. àwọn òṣèré ràn wọ́n lọ́wọ́. ojú wo wọ́n fi wò wọ́n. bí àwọn ẹni wọn ní kọ́ báyìí kan fún wọn. wọ́n láwo onígbà wo onígbọ̀nwọ́ àwọ̀ àtẹ̀ àdẹ̀fàyà nígbà táwọn kan ń jẹ́ mùnírù àwọn kan ń jẹ́ mùnísára mùnírù àti mùnísára ṣé ẹ mọ̀ pọ̀ yàtọ̀ ẹ lájọ ń ṣiṣẹ́ kan náà lóòótọ́ kì í ṣoye tí wọ́n bá fún lágbájá ni wọ́n fún tàmẹ̀dò kì í ṣe páwọn iná ò mọ̀ ọ́ ṣe Yorùbá ti pòwe wọ́n lẹ́ni tí kòkó ẹ̀ bá yè òun ló mọ̀ ọ́ lọ o ẹni kòkó ẹ̀ bá yè òun kọ́ ló mọ̀ ọ́ lọ o Ọlọ́run bá fàlùbáríkà sí ni ìyànjú ni tàgbẹ̀ Ọlọ́run ló ń jẹ́ kí iṣu ó ta gbogbo àwọn tí ń jẹ́nu bebebebebe náà mí ìbú àwọn ọ̀gá wa o Ọlọ́run ló fàlùbáríkà sí tiwọn náà àwọn tó dẹ̀kù díẹ̀ káàtó kì í ṣe páwọn náà gbowó wọn lọ dá sókun bó ṣe wọlọ́ ní sọlá àṣẹnusẹ tíátà ní gbòòrò ẹ̀ wá wà ní ṣé kò sínú fújì ni. ẹlòmíì ṣe tíátà tí ò ṣe ní iṣẹ́ tíátà. ṣé kò sínú fújì ṣé kò sínú mẹ́díà náà ẹ̀yin tẹ̀ ń yàwòrán wa yìí. ṣáà tí ìrọ́mọ tó jẹ́ pé ẹni tó kọ́ ń sẹ́ òun ló padà wàá gbé ọ̀gá ẹ̀ dìde. so ó wà káàkiri kọ́ lọ́wọ́ bó ṣe wá rí kíní ìmọ̀ràn fáwọn tí ò fi bẹ́ẹ̀ gbádùn ara tó nílò ìrànlọ́wọ́ ìmọ̀ràn wọlé ní fún wọn àwọn tó ń sì sọ pé ẹ̀ ń bá olóyè kìlẹ̀ fẹ́ fáwọn náà. kò sí mọ̀ràn ju pé àwọn tí wọ́n nílò ìrànlọ́wọ́ kódà èmi náà nílò kọ́lọ̀ ń gbẹ́ láàánú dìde sí wa. ẹ̀yin náà fẹ́ báyìí. mi ò tí mo pilẹ̀ lé ni mi ò tí kọ́ mo ti ra lẹ̀ lé sí Màgódò láti 2007. Màgódò ń bí. níṣẹ́rí ẹni ní ẹgbẹ́ ilé bàbá tiẹ̀ yes. wá tí ì kọ́. ikọ́ owó sẹ́yìn náà ládẹ̀ fi rà ńgbà náà ta rò pé bí ó ṣe mọ àwọn akọrin dáadáa. bàbá tó dé Fáṣọlá. àtúntún kọ́ bá a ṣe kọ́ orin yẹn wú ọ̀gá wa Rájí Fáṣọlá ó wú wọn lórí. gómìnà bá pè wá pé ẹ wá o incoming gómìnà akígbe àtẹnuwọ fúri àbíkílẹ̀ pé ráyìn alẹ́ bẹ́ẹ̀ nìsa báyọ̀ wá wá o ṣé ẹ mọ̀ pé ẹni tó bá máa parọ́ lálẹ́ lẹ́rìí ń wà lọ́rùn gbogbo ayé ló ń gbọ́n tá à ń sọ yìí àṣọ ní kọ̀rọ̀ yàrá ẹnì kankan incoming gómìnà ní ntẹ́ ẹ̀ṣẹ̀ lẹ́nì ẹ má wọrí o ẹ má wọrí o ẹ ti bọ́ sáyé o ẹ gbé mi débẹ̀. adẹ́lọ́bẹ̀ aṣàjọyọ̀ lóòótọ́ ṣùgbọ́n àjọyọ̀ kọ́ ni à ń mu mineral ń jẹ dónàtì kọ́ ni tájẹ́ẹ̀tì ti wá o àṣà àlọ́ àkànṣe yẹn à ń fojú wo ti ń bọ̀ lọ́nà títí oṣù kìíní lọ oṣù kejì lọ àwọn òṣàráyè lọ́dọ̀ gómìnà mọ́ kò dẹ̀ sí tí gómìnà fẹ́ wá ṣe lọ́dọ̀ ibi táwa wà ẹni tó lè rí wọn làwa ń bi wọn pé ẹ dákun bó lọ̀rọ̀ yìí ṣe ń lọ oṣù mẹ́fà ti pé méje ti ń lọ mẹ́jọ ti ń lọ ọdún kan ti kọjá títí ọdún mẹ́rin kọjá ó lé lọ́dún kan ṣùgbọ́n èèyàn ò ní parọ́ o a ò gbọ́dọ̀ parọ́ o nígbà tó pẹ́ ọkùnrin ti ẹ̀ sunkún lọ́dọ̀ ọ̀gá wa nígbà tó pẹ́ ńjọ́ kan tán láwọn sùn ẹ wọ́n sùn láti jọ iná ìrìn àyẹ̀tẹ̀ ní promise wa ìbára gbé wa. wọ́n ní ní sùúrù wọn ó fún wa ọ̀gá wa gbé envelope kan brown ni wọ́n gbé wa ó wú wọ́n láì tójú ẹ níkà mẹ́sàn-án kà ló fi àjẹ wa ńjọ́ náà kálá tójú oníkà mẹ́sàn-án kà ni àbá máa jẹ wa ó wú tuntun báyìí envelope brown àbá gbélé wa lọ́wọ́ bíi táwọn DHL máa ń gbé kiri sẹ́ẹ̀rì tọ́wọ́ ọkùnrin tẹ̀ fẹ́fẹ́ bófo step ni o bó gan ni o kò tiẹ̀ yé mi ó ti dé sàlẹ̀ kóró ó yà á kígbe jábà lọ. mo ní mo bọ wàhálà adénú ọkọ̀ tàbá tú owó lówó bá jẹ́ 200. èlò wa ló wà ń bẹ̀ ní ó lápapọ̀. pé 20,000 ó pé 20,000 wọ́n lọ 20,000 ewu kí lélẹ́yìí kì í ṣe irú owó iná làwa. ṣé owó tí wọ́n gbé fún yín náà ṣé owó àtọ̀dọ̀ gómìnà ni àbí ẹ̀kan gbélé ẹ̀mọ̀ náà lọ. àbí mo sọ kankan. gómìnà ò tiẹ̀ lè fún wa 20,000 ní tá àmọ́ láàmọ́. bẹ́ẹ̀ bá rí wọn lónìí kí lè fẹ́ sọ fún wọn. kí là bá sọ ju pé bàbá tí bá wà ṣe bàbá tí bá wà ṣe o ohun tó ń jà wá láyà bàbá tí bá wà ṣe.
ká máa dúpẹ́ ni. owó wa ń kọ́ bàbá nǹkan tẹ ẹ nínú létí pé àwa ni. ẹ mọ̀ túmọ̀ orin ni pé gbà bó nílùú bá fojú ko lórin ẹ mọ̀ pé iṣẹ́ ti ṣe nu pé àwọn ti dúpẹ́ ayọ̀ ṣẹ̀ṣẹ̀ pé sẹ́yìn rèé gómìnà àwájú òní rèé o. ètò yìí gàlágà jù Oyinmomo ètò yìí gàlágà jù Oyinmomo ètò yìí mà gàlágà jù Oyinmomo àgbàṣà ti ṣẹlẹ̀ wà lárugẹ Oyinmomo ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo ó yá ẹ bá wa ká lọ Oyinmomo 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 Oyinmomo. lójú títì wọ́n ní wọ́n ti kú wọ́n ní wọ́n ti jà wọ́n ní wọn ò sí mọ́ oríṣiríṣi ni o níbo ni akígbe wà níbo ni ẹnu wọ fírì lọ. ẹ kú lé gbogbo lé ẹ kú ọjọ́ mẹ́ta àwa náà rí adúgbò lọ́wọ́ yín tẹ̀ ń wo Oyinmomo ní gbogbo ìgbà ẹ tẹ gbọ́dọ̀ mọ wo Oyinmomo ọlọmọdé arógun òkúrò. àbí Oyinmomo rí ẹ̀ẹ́dẹ̀ máa rádùn náà ni. ẹ ọba foyin sẹ́nu wọn ní kò tó gbọ́dọ̀ dùn tán yóò gbé mi ni ẹ máa wo Oyinmomo ní gbogbo ìgbà. kẹ́dẹ̀ máa kó yin mi kẹ́tẹ́ máa kó yin jẹ. kíní kan làwọn èèyàn mọ̀ yín mọ́ dáadáa ká kọrin ká ṣàwàdà ká ṣẹ̀fẹ̀ ẹ fi wọlé káwọn èèyàn ti mọ̀ pé akígbe ẹnu wọ fírì wà lórí ẹ̀rọ alátagbà. ẹ wo ọ̀gẹ̀dẹ̀ Agége tààrà náà rèé ẹ fún wa lálọ́ ká kó sí wọn kó fún wa gan àwa ti rẹ̀ padà ní fikún ọjọ́ ti pẹ́ táwa ń jẹ bọ̀lì nílé wa ẹ tan kándù o kẹ má forí gba wíńdò àbí pẹpẹ ṣẹ́ ń gbọ́ o. ẹ mọ̀ káàbọ̀ ẹ fún mi sí ẹ dákun ebi rẹ̀ ń pa mí ni òǹgbẹ rẹ̀ ń gbẹ mí. wọ́n ní bẹ́ẹ̀ mú tán ká máa lọ́lé kì í ṣe bí táwọn akígbe ọ̀pẹ tẹ́lẹ̀mú bá gùn ẹlẹ́mú ló lọ́pẹ́ yẹn ṣẹ̀rọ yàtọ̀ ọlọ́dẹ bá pa ọlọ́dẹ ló lọ́ọ̀yà yẹn torí inú igbó ló ti pa o ìjẹ́dẹ́ lọ́nà gbogbo straight lọ́nà lúwa ẹni bá fẹ́ gbọ́gbé ewúrẹ́ ẹni kò gbà ní kóńdó nítorí pé mẹ́ẹ̀ni àjọṣepọ̀ yìí àsopọ̀ yìí ìbá ẹni ṣiṣẹ́ papọ̀ yìí ọdún wo ló bẹ̀rẹ̀ orúkọ tí orúkọ tàwọn. Akin James lórúkọ mi ọmọ bíbí ìlú Ìfẹ́tẹ̀dó àjọṣepọ̀ wa yìí ti bẹ̀rẹ̀ láti 1995 nígbà tó ń wá bá mi pé arákùnrin ìlú wa ló ń gbé nílùú Ìṣẹ̀rí ní Màgódò òun ń lọ sílé ìwé èmi ti ń ṣe tíátà tèmi láti ilé Ìfẹ́tẹ̀dó wá. Then I was in X61. ọmọ olúbó lẹ́yìn orúkọ yín. Awosanya Ito. Awosanya. Awosanya Ito Ọládìran orúkọ tí wọ́n mọ̀ sí ẹnu wọ free. ẹnu já galopẹ. So mo jẹ́ ọmọ tàbá fẹ́ tú. ká fàǹfàkùfà ọlọ́wọ́ kan tó jọ ìkérúbù yóò wulẹ̀ náà rẹ̀ pani torí ìpìlẹ̀ ti Jésù kò ní lè ṣe ìpìlẹ̀ ti Jésù fìlẹ̀ lẹ́yìn. lọ́rọ̀ kan ọmọ Èkìtì gangan ní mí Ìjẹ̀rù Èkìtì ní bàbá tó bí mi lọ́mọ but àbá fara pẹ́ Jẹ̀bú Ìrẹ́mọ edition. Ìjẹ̀bú Èkìtì so ìrìn àjò yẹn àwọn ẹ̀yin lè wá bá wọn. lọ́jọ́ náà lọ́hùn ìgbà yẹn mo ń lọ school ni so ní sáìdì eré ọ̀dọ̀ wa akọ̀ máa ń gbọ́ ìlú àwọn oní tíátà tó ń táwa ti ń ṣe tíátà tiwa so mo wá gbà kọjá mo wá dé láti school nírọ̀lẹ́ mo wá bá wọn mo ṣáà join ní group wọn ṣá so ní group tí mo join yẹn ní group wọn tí mo join nígbà yẹn mo ṣáà rí pé òun nìkan ni múso ẹ̀dá múso dáadáa talent yẹn ó wà bẹ́ẹ̀ ó ń jà. èso nǹkan jẹ́ ẹ̀kọ́ tẹ́ pé mo mọ ìlú lù dáadáa ìlú gangan ló gbé mi ló jẹ́ kí òun tún ìlú tó òun máa lù ló jẹ́ kó fà mí mọ́ra. èmi mọ orin aládàlù kan kéré ẹ̀bà òtò kí ni bàbá jẹ tí bàbá fi yọkùn kí ni bàbá jẹ jọ̀wọ́ sọ fún wa kí ni bàbá jẹ tí bàbá fi yọkùn yé o ẹ̀bà lẹ́yìn jẹ́ ẹ̀bà lẹ́yìn jẹ́ kàṣó yé ẹ̀bà lẹ́yìn jẹ́ yé Daniel ó jẹ jẹja kó tún mú mi ata sí
bọ̀bọ̀ ó jẹja kó tó mú mi ọbẹ̀ sí agúnyán ẹ̀rọ láfún àtẹ̀bà ẹ̀ràmọ́lá agúnyán ẹ̀rọ láfún àtẹ̀bà ẹ̀ràmọ́lá àti láfún àtẹ̀bà gbogbo wọn sọ̀rọ̀ ewédú àti láfún àtẹ̀bà gbogbo wọn sọ̀rọ̀ ewédú ẹran tó ṣe yìí gbẹ̀yìn o ó ní ìran ẹja ló ti ń gbénú omi ìran ẹja ló ti ń gbénú omi iwájú ẹja ẹ̀yìn ẹja kìkì omi ni agbárí ẹja ìrù ẹja kìkì ẹrọ̀fọ̀ ilé olóúnjẹ là ń bẹ́jà ojàre kàṣù má jẹja omi má jẹja omi tó bá wọ ọbẹ̀ àmì àrùn má jẹja omi. òun á wá sọ̀lù sí nígbà yẹn àkúbà gidi àkúbà aláìgbé kọ́rùn wọ́n pè wá sí patí wọ́n pè wá bá a ṣe ṣe náà láàrin ó ti wá igi oníjìta. ọ̀rọ̀ ti ìgbẹ́ta lọ Kẹjà lálẹ́ ni. àwọn task force níjọ́ kan under bridge Ìkẹjà ní bóyá bíi 1999 98 ní operation soup nígbà yẹn ibi tá a ti máa ń play under bridge tá a ti máa ń ta àwọn nǹkan mímu nǹkan kan èrò máa gádà wa ni a máa jest mbẹ. Wow. So àwọn ọlọ́pàá yẹn ti wá ń kọjá àwọn ọmọ tó ṣẹlẹ̀ ó kàn díjọ́ yẹn wọ́n sọ̀bọ̀n lẹ̀ lókè gbóò. everybody àwa nílé tàwa àwa dẹ̀ make up ibi tí mo ságbà àwọn èèyàn rò pé wèrè ló ń bọ̀ wọ́n túká ibi tó náà gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ẹ ṣe wèrè ẹ dúró make up níbẹ̀ lójú mi o ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó tún wá di ọjọ́ kan àwọn pípù yìí wọ́n target wa wọ́n dẹ̀ gbé wa sínú mọ́tò ní nǹkan bíi tó wà lóru àwọn task force kí lẹ ṣe operation soup wọ́n ní à ń disturb peace pé ẹ̀yin ń kérò jọ à ń kérò àwa lẹ́kàn ń kérò jọ èrò a torí kò síbi tá a ti ń kọrin báyìí èrò máa pọ̀ ni alẹ́ ni o Ìkẹjà ni o kìnìkan wọ́n wá gbé wa nígbà tán gbé wa pòyì tó sún wọn tó tó bíi 3 o'clock àwọn á lọ já wa síbi kan lọ́nà Akme pé ṣùgbọ́n káwọn tó já wa á lẹ̀ o a gbọ́dọ̀ entertain àwọn torí aláàlò lọ pé ibi tá a ti ń lùlù tá a ti fẹ́ gbowó tá a fẹ́ fi jẹun lẹ ti gbé wa kọ́bọ̀ ẹ̀ lérí o bílẹ̀ bá mọ̀ rù wá lọ ọ́fíìsì gbò wáyé fi wálẹ̀ nígbà wọn á rí i pé kò sówó lọ́wọ́ wa ló gbé ẹsibítì làwọn wèrè ẹ kọrin fún wa làbá dárin ọmọ ìbára wà lọ orin tá a wá kọ fún wọn wàhálà ìwọ̀n tari wa bọ́lẹ̀ ní afra akànnì police no go suffer they no go beg for food. Police no go suffer, they no go beg for every checking point yo. Na dem egunje every checking point. Na dem. Hey, ọlọ́kadà weigh your 20 naira. Na dem. Dafo give me your 15 naira. Na dem egunje. Sẹ́rí tọ́gà ọlọ́pàá gbọ́ yẹn pé una dey craze. Abẹ́ ẹ̀ go. Láti ibi tọ́jà wá sí ẹsẹ̀ láfi rìn délé wa. Àfi bá tiwa lọ. So bó bá ṣe ń babọ̀ láti gbà yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ náà. tó dẹ̀ ń dowó ọgbọ́n ò lẹ̀ ń dá sí gbà náà. wọ́n ní bébí bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe kò tí ì dọ́là ni ó dowó tá à ń fi jẹun. nígbà náà lọ́hùn. ó dowó tá à ń fi jẹun à ń jẹun níṣẹ́ mi náà. ìwo lẹ wá ṣe tí ẹ fẹ́ fi kàn àbí tẹ́ fi kàn. ọ̀rọ̀ rí o a fẹ́ kàn án nígbà kan bí igbá kéèyàn kan fa kíní jápọ̀ tí bá gẹ̀rẹ̀ kó ṣe gẹ̀rẹ̀ kó dáwó lẹ̀ jẹ́ bí bá méjì ló wá ẹ mọ̀ pé kíní yẹn bá ṣe mẹ́ta 7 ni ó kàn dálẹ̀ kí méjì wá lọ wá kíkan tó lọ gbé kọ́ sókè ọdún yẹn burú díẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀mí tó rẹ̀ mí a ṣe nígbà tí bàbá wa Tinubu olórí orílẹ̀-èdè wa yìí tá a dìbò yẹn dáadáa Àkànbí ọmọ olódòdó gbogbo ọwọ́ mi mo fi tẹ̀ fún torí láti ìgbà mo ti jọmọ ọdún tí mo ti mọ̀ ká tẹ̀ èmi ò kúrò nù ẹgbẹ́ wọn bá a ṣe ń babọ̀ láti lẹ̀ èsì ni èsì ẹni ní kìnìún kankan bọ́n ṣe ń ṣèǹjẹ náà látún tẹ̀lé a ò padà lẹ́yìn wọn títí gbà wọn wá de gómìnà Èkó tẹ́kọ̀ tiẹ̀ wá yàtọ̀ pọ́nbélé tá a rí pé yes gómìnà gidi rẹ̀ wọ́n tó wá gbé wá di ẹlẹ́ẹ̀kejì yẹn làwa bá tóra ti wà lọ́dọ̀ ọ̀gá wa Báyọ̀ wa. ọ̀dàdà wa ọkọ̀ òpó. àwa lẹni tọ́lọ́run gbà fún lọ́wọ́ tí yóò ti máa gbà fún títí láíláíláí ayé àìní pẹ̀kun. orin ọ̀gá wa ni à ń tẹ̀ mú ẹ nìyẹn. nígbà yẹn. so ó wá pò pé ọ̀gá wa ń ṣe ìpolówó fún Tinubu láti lọ ẹlẹ́ẹ̀kejì àwa wá bá wọn lẹ́nu ẹ̀ àjọ wa darapọ̀ mọ́ polówó yẹn a darapọ̀ mọ́ gbogbo ẹ̀ dùn yògbàyògbà nígbà tí Tinubu wá fẹ́ lọ táwọn ò pé táwọn ò bá mú èèyàn tàwọn sílẹ̀ sẹ́kọ̀ọ́ Èkó lè fẹ́ bàjẹ́ o wọn àdẹ́fẹ́ kékòó bàjẹ́ wọ́n wá lọ mú bàbá wa Rájí Fáṣọlá wọn mú wa Rájí Fáṣọlá wá
àti àtàwọn Gbajabiamila nǹkan kan ọ̀pọ̀ ń gbá yẹn kòró ọ̀pọ̀ kòró bẹ́ẹ̀ ọ̀pọ̀ ń gbá yẹn gbogbo wọn ni wọ́n jọ ṣe kíní but ẹni tí Ifá mú dáadáa tọkàn tiwa náà dẹ̀ yàn ò lẹni tí bàbá fà kalẹ̀ tó jẹ́ Rájí Fáṣọlá àwa ṣe campaign fún wọn nígbà yẹn àwa ń kọrin kan lẹ́yìn ọ̀gá wa lẹ́yìn Báyọ̀wá lórí TV pé gbogbo ará yìí ìlú Èkó ẹ̀tẹ̀ tí ẹ gbọ́ wa ọ̀rọ̀ Tinubu mà ní sálà fẹ́ sọ gbàrà tó wọ̀ ọ́lù Èkó di tuntun ó ṣe náà ó ṣe títì ó tún fún wa lómi ìgbà tó fẹ́ kúrò ó níbẹ̀ ó ló wá múra Rájí Fáṣọlá wá ó ní ká fọwọ́ ṣe nǹkan káàdì ìbò fún àwa wá kọrin yẹn débi pé Rájí Fáṣọlá abẹ́wúrẹ́ ilé wa bá dìbò tí ẹni báyọ̀ ilé wa bá dìbò tí ẹni bí dùn lémi bá dìbò tí ẹni Fáṣọlá wa má mi kàn tí rẹ ni nígbà yẹn. ọ̀gá wa láìkí orin yìí lórí skin náà ló ti wá sọ pé incoming gómìnà tó bí àwọn ọmọ aláìkí kẹ́ ẹ wá o kẹ́ ẹ wá rí àwọn ọmọ ìkẹ́ tí àfẹ́ kán tiẹ̀ kọrin yìí lójú yín gangan. bẹ́ẹ̀ni. kí Rájí Fáṣọlá tó wá àti wá shift kúrò lẹ́ TV8 àti wá sí Galaxy television. Galaxy yẹn ni ọ̀gá wa ní incoming president ìgbà yẹn mi incoming governor Èkó ìgbà yẹn tán wá ọjọ́ yẹn wà lọ gba wọ́ọ̀dù l'Abẹ́òkúta bọ́n ṣe wá pé gómìnà ń bọ̀ lẹ́ni o gómìnà tó bí ń bọ̀ lẹ́ni o ọ̀rọ̀ tá a sọ yẹn ẹ gbọ́dọ̀ wà ń bí o kíníkan asásáré rọ́ọ̀sì gba wọ́ọ̀dù yẹn à ń tẹná bọ̀ lẹ́kọ̀ọ́ bá a ṣe ń dé Galaxy báyìí náà ń fún wa láṣọ gómìnà àti fìlà àti gbogbo ẹ̀ ń kó sí wa lọ́rùn adégòkè adékọrin yẹn lọ́kìlẹ̀ abá ọ̀gá wa Wàsíù Àyìndé K1 the ultimate ó yá báyégún wa tuwálè kò ní bàjẹ́ o abá Alhaji Wasiu Sadiq aṣíwájú àwọn Islamic abá ajónámàkú ọ̀gá wa Báyọ̀wá náà wà ńbẹ̀ àti incoming governor ọgbà yẹn inú wa dùn àwa kọrin dáadáa Babátúndé Fáṣọlá àtúntún kọ bá a ṣe kọ orin yẹn wú ọ̀gá wa Rájí Fáṣọlá ó wú wọn lórí bá a ṣe wá ṣe program tán 1 hour ní program àparí náà gómìnà bá pè wá pé ẹ wá o incoming gómìnà akígbe àtẹnuwọ fúri àbíkílẹ̀ pé ráyìn àní bẹ́ẹ̀ ní sà ẹ wá Wàsíù Àyìndé wá o Báyọ̀wá wá o ṣé ẹ mọ̀ pé ẹni tó bá máa parọ́ lálẹ́ lẹ́rìí ń wà lọ́rùn gbogbo ayé ló ń gbọ́n tá à ń sọ yìí àṣọ ní kọ̀rọ̀ yàrá ẹnì kankan ẹ wá o wọ́n dẹ̀ pé àwa mẹ́rẹ̀ẹ̀rin incoming gómìnà ní ntẹ́ ẹ ṣe lé ní ẹ má wọrí o ẹ má wọrí o ẹ ti bọ́ sáyé o ẹ gbé mi débẹ̀ ṣé wàá mọ àwọn méjèèjì rí dáadáa olórin rèé àmọ́ wọn dáadáa Wàsíù Àyìndé ọ̀gá wa rèé Báyọ̀wá à ń wọlé tí wọ́n láì kanlẹ̀kùn à ń sùn lọ́dọ̀ wọn àjọ ń jẹ àjọ mú àwa ni ò dáa ká má wọrí ká ṣe báyìí. táwọn bá ti wọlé ọbẹ̀ sọ tá a bá ti wọlé èèyàn má wọrí àwọn bọ́ọ̀tà Wàsíù Àyìndé Wàsíù Àyìndé àwọn padà wá pé ẹ wá o ẹ̀kọ́ kan lè máa ń ré mi o bí sòwò bá pa wápò àbí tẹ́ ẹ̀ bá ní side attraction lórí stage mi àìríra o ṣùgbọ́n gàáyín Báyọ̀wá yìí ẹ̀ ń ríra ń gbogbo ìgbà ẹ̀ dì mú dáadáa ntí incoming governor sọ yẹn ó máa ṣe bẹ́ẹ̀ tán bá ti wọlé o inú wa dùn àwọn náà bọ́ta ó wá kàwá àtọ̀gá wa ọ̀gá wa ní ọ̀rọ̀ tí gómìnà sọ ọ̀rọ̀ gidi ni gómìnà tí ń bọ̀ o ẹ̀ ṣàṣe báyìí ṣùgbọ́n o gómìnà fún wa nígbẹ̀mú o kò fún wa nígbẹ̀mú o èmi gangan fún ara mi ẹ mọ̀ wọ̀rí mọ́tò yín dá lọ́lá ọ̀gá yín tún promise yín bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ inú wa wá dùn dáadáa pé a ti débẹ̀ àwa tí ìbú bọ́ ta ní Galaxy lọ́jọ́ náà gbogbo fóònù bẹ́lẹ̀ ìpè pínrín àwọn ará àdúgbò wa ẹ má yàbí kankan o ilé ni ẹ má bọ̀ o ẹ má lọ kí anybody o ilé láì tí ìgbà kọ́bọ̀ promise láti gbà. tí ẹ̀wọ̀n káàkiri àgbáláyé orí ètò náà làwà o màá ní ètò ní Oyinmomo o Oyinmomo náà ní ètò ní orí ẹ̀rọ alátagbà wa lẹ́yìn ìyẹn Oyinmomo TV àwọn tí agbálẹ̀ ìbísí náà ní Ẹnuwọ Fídì àti Akígbe ìrìn àjò wọn nídìí iṣẹ́ à ń dẹ̀ ní pòṣónú à ń kọ́ ní àwàdà à ń ṣe tíátà òun náà ni wọ́n ti ń gbé wa bọ̀ láti ẹ̀kan kí ló wá ṣẹlẹ̀. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí sáré nígbà tí ó di ọjọ́ ìdìbò àwa lọ dìbò tiwa àwọn èèyàn tiwa náà ládùúgbò torí ibi tá a gbọ́kàn sí àwa tún ti lọ ń ṣiṣẹ́ tiwa pé ibi ni ẹ dìbò sí o ibú ni ẹ ta mọ̀ pé tó bá ti dọ̀bẹ̀. ẹ bá mọ ní studio. studio kẹ agbọ́ bẹ́ẹ̀ yẹn bá ti ta ó gbọ́dọ̀ tọ́ báwa bá tọ́ adẹrun onídìí ẹ jẹ́ káwa náà kó àwọn èèyàn wa ẹ jọ ẹ dìbò síbí Fáṣọlá ni. God so good wọ́n kàbò Rájí Fáṣọlá mọ̀ wọlé
ẹni àkọ́kọ́ tó máa pè mí kọ́lọ̀ fọ̀rùn Kẹ́fọlábí Ògúnjọbí lálẹ́ ọjọ́ tí wọ́n ka ìbò yes ó wà pẹ̀lú ọ̀gá wa Báyọ̀wá ní St Agnes ó dẹ̀ ń pè mí nílé táwa orin tá a kọ yìí gangan ẹ̀lú akígbe ọbẹ̀ ti sọ o Rájí Fásọlá ti wọlé o ewúrẹ́ ilé mi bá lórí fóònù mo wà nílé ọ̀dọ̀ mi èmi náà dẹ̀ ń gbé bẹ́ẹ̀ pé ti rẹ́ ni pé wọ́n ní ká mọ̀ ní ẹjọ́ ó dọ̀la ká wá ṣàjọyọ̀ ilẹ̀ ti ṣú lónìí adẹ́lọ́bẹ̀ aṣàjọyọ̀ lóòótọ́ ṣùgbọ́n àjọyọ̀ kọ́ ni à ń mu mineral ń jẹ dónàtì kọ́ ni tájẹ́ẹ̀tì ti wá o àṣà àlọ́ àkànṣe yẹn à ń fojú wo ní ti ń bọ̀ lọ́nà títí tí oṣù kìíní lọ oṣù kejì lọ àwọn òṣàráyè dọ́dọ̀ gómìnà mọ́ kò dẹ̀ sí tí gómìnà fẹ́ wá ṣe lọ́dọ̀ ibi táwa wà ẹni tó lè rí wọn làwa ń bi wọn pé ẹ dákun bó lọ̀rọ̀ yìí ṣe ń lọ oṣù mẹ́fà ti pé méje ti ń lọ mẹ́jọ ti ń lọ ọdún kan ti kọjá títí ọdún mẹ́rin kọjá ó lé lọ́dún kan ṣùgbọ́n èèyàn ò ní parọ́ o a ò gbọ́dọ̀ parọ́ o nígbà tó pẹ́ ọkùnrin yìí ti ẹ̀ sunkún lọ́dọ̀ ọ̀gá wa nígbà tó pẹ́ ńjọ́ kan tán láwọn ń sùn wọ́n sùn láti jọ iná ìrìn àyẹ̀tẹ̀ ní promise wa ìbá gbé wa. wọ́n ní ní sùúrù wọn ò fún wa ọ̀gá wa gbé envelope kan brown ni wọ́n gbé wa ó wú wọ́n láì tójú oníkà mẹ́sàn-án kà ló fi yàjẹ́ wá ńjọ́ náà kálá tójú oníkà mẹ́sàn-án kà ni ìyá ìbá má jẹ wa ó wú tuntun báyìí envelope brown wọ́n bá gbélé wa lọ́wọ́ bíi táwọn DHL máa ń gbé kiri sẹ́ẹ̀rì tọ́wọ́ ọkùnrin yìí tẹ̀ fẹ́fẹ́ bó fo step ni o bó gan ni o kò tẹ̀ yé mi ó ti dé sàlẹ̀ kóró ó yà á kígbe jábà lọ. mo ní mo bọ wàhálà adénú ọkọ̀ tàbá tú owó lówó bá jẹ́ 200. èlò wa ló wà ń bẹ̀ ní ó pé 20,000 ó pé 20,000 wọ́n 20,000 ewu kí leléyìí kì í ṣerú owó iná làwa. ṣé owó tí wọ́n gbé fún ijọ́ náà ṣé owó àtọ̀dọ̀ gómìnà ni àbí ẹ̀kan gbélé ẹ̀mọ̀ náà lọ. àbí wọn ò sọ kankan. gómìnà ò tiẹ̀ lè fún 120,000 n tá àmọ́ láàmọ̀ èèyàn mẹ́ta ò lè dúró méjì. àbí n tá àdẹ̀mọ̀ láàmọ̀ ẹni tí ń sin gbà kò ló lọ ni. ṣé gómìnà ó wà fún 120,000. kódà bá a la fẹ́ ra gìtá yín lásán pé àní gìtá yín lé kì í ṣe bí 20,000 ni gómìnà ó wà fún wa pé ká fi ra gìtá yín lé. ìgbà tí ọ̀gá wa rí i pé kíni kan pé ẹ wo ẹ ti ẹ gbà ẹ gbà tàbí bẹ́ẹ̀ tọ́mọ ẹ̀dìyẹ pa sílé wọn. wọn àwa là á pé èmi mo fún yín lélẹ́yìí o. àbí gómìnà ò tí ì ṣe kíni kan ṣùgbọ́n tá à ń gbọ́ lẹ́nu wọn ni pé owó yẹn ò tí ì ṣe mọ̀ pé tọ̀rọ̀ bá ti fẹ́ di kíní ọ̀gá wa yìí sọ̀rọ̀ sókè. ní báyìí ẹ sọ̀rọ̀ sójú kámẹ́rà Fáṣọlá náà wò iṣẹ́ ò lè ní fún BRF. bẹ́ẹ̀ bá rí wọn lónìí kí lè fẹ́ sọ fún wọn. kí la bá sọjú pé bàbá tí bá wà ṣe bàbá tí bá wà ṣe o ohun tó ń jà wá láyà bàbá tí bá wà ṣe. ó tán ká máa dúpẹ́ ni. owó wa ń kọ́ bàbá nǹkan tẹ ẹ nínú ọlẹ́tí pé àwa ní. ẹ mọ̀ tún mọ orin ni pé ngbà bó nílùú bá fojú ko lórin ẹ mọ̀ pé ṣe ti ṣe nu pé àwọn ti dúpẹ́ ayọ̀ ṣẹ̀ṣẹ̀ pé sẹ́yìn rèé gómìnà àwájú òní rè o àwájú òní mo fẹ́ lè mọ di fọ́tò yẹn sápò káàkiri ṣùgbọ́n òjò àbàjẹ́ pé àìsè mọ ibi tí mo ti lè kó sẹ̀ bá wọn pé bàbá àwa rèé o torí àwọn ẹni tó rí ìjò ní járí wọn bá fi fọ́tò yẹn wọ̀n sími sí gómìnà sími gómìnà. sí wa Sẹ́yìndé sí Káyọ̀dé Sọdíkì. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ ẹ ní ẹ̀bẹ̀rẹ̀ bíi jesters ẹ̀ máa gbẹ́lù kọrùn ẹ̀ máa fúlà kó bá ṣe gbẹ ẹ̀ wá balẹ̀ wípé ẹ ti ṣe rẹ́kọ̀dù rí abẹ́tẹ̀ ẹ̀yìn náà tiẹ̀ kí gbólẹ̀ bá dé kí la àkọjá ewé yín kí lẹ kọ́ ń bẹ̀. ṣe rí ti rẹ́kọ̀dù yapa ṣùgbọ́n kákàmọ́ ní ìta fi bẹ̀rẹ̀. ìwọ lẹ fi bẹ̀rẹ̀. ní ìta fi bẹ̀rẹ̀ tí Abíọ́dún ọ̀rọ̀ kọ dá òun là ń pè ní fújì bẹ̀bẹ̀ tó. bẹ̀bẹ̀ tó. nínú ẹ̀ láti kọ́ àwa máa dọ́ba ẹmu nílẹ̀ yìí o àwa máa dọ́ba ẹmu àwa máa dọ́ba ẹmu nílẹ̀ yìí o àwa máa dọ́ba ẹmu àwa ò lè mẹ́mu ọba lè ń dé àwa ò lè mẹ́mu abúlé ẹ̀gbá o ẹmu Mùṣín làwa fẹ́ o àwa máa dọ́ba ẹmu. àtúwá ní ìsàlẹ̀ ọjà lẹ́mú ti yapa ìsàlẹ̀ ọjà lẹ́mú ti yapa ẹni ọtí bá wù kó ká lọ ìsàlẹ̀ ọjà lọ ti yapa bó wa kígbe mọ́rù kó gba Ṣàngó lọ ìsàlẹ̀ ọjà lọ títí yapa bó ẹnu wọ́ fìrì kó gbọ́ ọjọ́ ta lọ ìsàlẹ̀ ọjà lọ títí yapa. ohun táwọn èèyàn sọ pé ẹnu wọ fìrì àtàkìgbé
wọ́n ti jà obìnrin ti láyé àbí kan ti kú nu wọn ni àwọn ò ṣe papọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn níbo ló ti wá. fábàdà àti ẹ̀ lè kú báyìí a lè kú ẹ mọ̀ pé ní tí àbá ń jẹ ikú bọ̀rọ̀ a lò lọ àtún akú iye ọ̀nà méjì tá a máa fi lówó a lè kú tá a bá lówó gan àtún ní kú. bọ́ọ̀lù ẹ̀wà láti jọ ilé. àwa bí ẹwà bí ìlú ṣe rí ni bóò ní ìlú ṣe lọ́lọ́ tí. bí ìlú ṣe rí ni ẹ wo àwọn ọ̀gá wa kọ̀ọ̀kan kọ́lọ́n kó ṣàánú wa ni ẹ wo àwọn ọ̀gá wa kọ̀ọ̀kan tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń gbé olùrànlọ́wọ́ dìde sí wọn sẹ̀ níjó lẹ ti rí parí olódó nínú fíìmù gbẹ̀yìn. ṣùgbọ́n nígbà wọn ronú kàn án wọn wù jáde ẹ̀yin náà ronú kàn wá lẹ́sẹ̀ pé wá àmọ́ bí àwọ̀ bí rí. bóyá àsìkò tiwa náà lè rí báyìí. àsìkò tó yin ó jọ wọnú ayé wa bẹ́ẹ̀ni ẹlẹ́ rántí àwa náà. àwọn tí wọ́n ń gbé sórí atẹ́gùn tó ń tọrọ owó tó ń gba bára fún àtàwọn tó ń jáde oníṣẹ́àtà lẹ́yìn náà ojú ò lè fi wò. ojú tá a fi wò ni pé ṣe ra àwọn tí wọ́n èyàn ò kú o èyàn ò dẹ̀ bímọ ṣùgbọ́n bó kálukú ó ṣe kú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀nà tí kálukú ó gbà là ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì lè rówó he owó tó rí he ó lè jẹ́ láéláé ibẹ̀ ni ó ti là ẹlòmíì lè jogún tó jogún tó jẹ ni ó fi là ẹlòmíì òógùn rẹ̀ bí ò bá làágùn kò ní là ẹlòmíì àánú ni ibi àánú ni ó ti rí àwọn yẹn bá àánú tí wọ́n pàdé. àwọn tó ń fẹnu ṣáta wọn pé ẹ̀ ń bà wá lójú jẹ́ ẹ̀ ń kàn wá lábùkù ẹ̀ ń ojú sẹgbẹ́ wá wọn lẹ́nu. tó fọ́ dànù àwọn tó ń lábà àwọn lójú jẹ́ ojú wo làwọn fi wò wọ́n. àwọn òṣèré ràn wọ́n lọ́wọ́. ojú wo wọ́n fi wò wọ́n. bí àwọn ẹni wọn ní kọ́ báyìí kan fún wọn. wọ́n láwo onígbà wo onígbọ̀nwọ́. àwọ̀ àtẹ̀ àdẹ̀ fàyà nígbà táwọn kan ń jẹ́ mùnírù àwọn kan ń jẹ́ mùnísànra. mùnírù àti mùnísànra ṣé ẹ mọ̀ pọ̀ yàtọ̀ ẹ lájọ ń ṣiṣẹ́ kan náà lóòótọ́ kì í ṣoye tí wọ́n bá fún lágbájá ni wọ́n fún tàmẹ̀dò kì í ṣe páwọn iná ò mọ̀ ọ́ ṣe Yorùbá ti pòwe wọ́n lẹ́ni tí kòkó ẹ̀ báyè òun ló mọ̀ ọ́ lọ o ẹni kòkó ẹ̀ báyè òun kọ́ ló mọ̀ ọ́ lọ o Ọlọ́run bá fàlùbáríkà sí ni ìyànjú ni tàgbẹ̀ Ọlọ́run ló ń jẹ́ kí iṣu ó ta gbogbo àwọn tí ń jẹ́nu bebebebe náà mí ìbú àwọn ọ̀gá wa o Ọlọ́run ló fàlùbáríkà sí tiwọn náà àwọn tó dẹ̀kù díẹ̀ káàtó kì í ṣe páwọn náà gbowó wọn lọ dá sókun bó ṣe wọlọ́ ní sọlá àṣẹnusẹ tíátà ní gbòòrò ẹ̀ wá wà ní ṣé kò sínú fújì ni. ẹlòmíì ṣe tíátà tí ò ṣe ní iṣẹ́ ṣé kò sínú fújì ṣé kò sínú mẹ́díà náà ẹ̀yin tẹ̀ ń yàwòrán wa yìí. ṣáà tí ìrọ́mọ tó jẹ́ pé ẹni tó kọ́ ń sẹ́ òun ló padà wàá gbé ọ̀gá ẹ̀ dìde. so ó wà káàkiri kọ́ náà. bó ṣe wá rí kíní ìmọ̀ràn fáwọn tí wọn ò fi bẹ́ẹ̀ gbádùn ara tó nílò ìrànlọ́wọ́ ìmọ̀ràn wọlé ní fún wọn àwọn tó ń sì sọ pé ẹ̀ ń bà á lójú kìlẹ̀ bẹ̀ fáwọn náà. kò sí mọ̀ràn ju pé àwọn tí wọ́n nílò ìrànlọ́wọ́ kódà èmi náà nílò o. kọ́lọ̀ ń gbá láàánú dìde sí wa. ẹ̀yin náà fẹ́ báyìí. mi ò tí mo pilẹ̀ lé ni mi ò tí kọ́ mo ti ra lẹ̀ lé sí Màgódò láti 2007. Màgódò ń bí. níṣẹ́rí ẹni ní ẹgbẹ́ ilé bàbá tiẹ̀ yes. ẹ wá tí ì kọ́. ikọ́ owó iṣẹ́ yìí náà ládẹ̀ fi rà ńgbà náà ta rò pé bí ó ṣe mọ. iṣẹ́ wo nígbà náà. iṣẹ́ orin wa yìí náà ni a ṣe orin kan tá a pè ní bọ́bú jester. kí lẹ kọ́ mẹ́. bọ́bú jester nínú ẹ̀ láti kọ́ ajá ó mọ gbó wa látòwúrọ̀ dalẹ́ o ajá ó mọ gbó wa látòwúrọ̀ dalẹ́ o àwa ò mọ̀ ní sáfájá ajá ò dẹ̀ ní gé wa jẹ àwa ò mọ̀ ní sáfájá ajá ò mà ní gé wa jẹ o ajá ó mọ gbó wa látòwúrọ̀ dalẹ́ o. ó sì dọbẹ̀ ó sì dowó. ó fún wa gan mọ́tò. Owó fún ìjọ tí mo ra lẹ̀ yẹn náà ni mo ra bọ́ọ̀sì tí mo fi ń ṣe location bọ́ọ̀sì. ta ló tà á. Sunstar ni wọ́n ń pè ní Solar Square. Solar Square. Ìkòròdú làwọn wà. ẹni yẹn yúgọ̀tì ló ń ṣe ṣùgbọ́n láìkí wa pásánálì òun náà dẹ̀ ń kọrin ló wá ní ká wá ṣe rẹ́kọ̀dù yẹn fóun ó dẹ̀ fún wa lówó. owó gidi rẹ̀ ló fún wa. òun náà sì rí ta dáadáa. ó rí ta dáadáa kódà ó gbé lọ fún wa lálábà táwọn Ikeja bàtà tó gbowó ẹ̀. Abíọ́dún ọ̀rọ̀ pọ̀ nǹkan. ó ti kú. ọ̀nà olùgbàdá sí iṣẹ́ tí. àwọn náà la ṣe rẹ́pọ̀tì. èèyàn lábíọ́dún ọ̀rọ̀ pọ̀ o. oyin lọmọ jọjọjọ. oyin lọmọ jọjọjọ èèyàn ni òun ló fún wa ní first record tá a ṣe yẹn òun ló gbé wa wọ studio ló ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ ṣe dáadáa ó fún ní advert dáadáa takigbe ń jákigbe tẹnu wọ fírí ń jẹnu wọ fírí. ní báyìí lè ní níbo lẹ wà gan. a wà níwájú Ọlọ́run. nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe níbo lẹ wà ṣé ẹ sì ń so olùkọ́rùn kiri irọ́ abẹ́mi lẹ̀ ń ṣe gan báyìí. a sọ olùkọ́rùn mọ́ o bá a bá rí mákẹ́tà bí onígbòwọ́ tó ní ká ṣe rẹ́kọ̀dù fóun rẹ́kọ̀dù orin wà ńlẹ̀ rẹpẹtẹ lóríṣiríṣi orin àwọn tẹ́ ẹ ti gbàgbé gan tó lè jẹ́ bóyá bí orin òbé
bí orin Sàní bí orin Àdáwàsóbà bí orin Ṣínà Peter. ẹ lọ hún àbẹ tí hún kalẹ̀ ó ti wà nílẹ̀ ọ̀rẹ́ èyí tó ti wà ńlẹ̀ tí akígbe ẹnu wọ̀ fírì akígbe ẹnu wọ̀ fírì bẹ̀bẹ̀ tó tẹ́ ń retí ti dé o adé o kò sí bó ṣe máa ṣẹ̀fẹ̀ tàbí kọrin ti jẹ́sà yìí tó lè dàbí tiwa láyé kò sí bó ṣe máa ṣẹ̀fẹ̀ tàbí kọrin ti jẹ́sà yìí tó lè dàbí tiwa láyé ẹ má wulẹ̀ bẹ́ẹ̀ mọ́ o ọmọ oníjẹ́sà ti dé o fújì bẹ̀bẹ̀ tó lóní jẹ́sà yìí akígbe mọ́rò jọ̀wọ́ fún alẹ́ fẹ́ o. ẹ̀yẹ̀ wa tí ẹ̀ ń wà akígbe àti ẹnuwọ̀ fúri náà ni wọ́n ṣì wà ní orí ìtàgé náà ní orí ètò pẹ̀lú ọmọọba ní Sàárẹ̀ Olú kí ni ìtumọ̀ akígbe kí sì ni ìtumọ̀ ẹnuwọ̀ fúri gbọ́dọ̀ tí orúkọ yín. èmi jẹ́ akígbe tèmi nínú first production tí mo kọ́kọ́ wà nínú ẹ̀ pé máa wà nínú fíìmù láyé tá máa lò mí sínú fíìmù wọ́n pe fíìmù yẹn ní Ìdájọ́ Ṣàngó that was 1996. Wow. 96 èmi ni mo wá kí ọba ń bẹ. bó lè ṣe kí ọba. oríkì ọba àgbáhùn. ṣe máa ń pẹ̀sà ní akéwì nìyí ni. mo mọ̀ ní díẹ̀. ẹja ẹ ṣe káwọ ẹ ṣe wọ́n tún rí ìnà aládàámẹ́ dimension. ire lónìí orí mi àbúrè àbú ni mi ò nífẹ̀ẹ́ ọ̀ọ́ni àbú onífẹ̀ẹ́ òye àbú onífẹ̀ẹ́ òǹtólú ọmọ akábá owó rẹ mọ ẹrù jẹjẹ òye nífẹ̀ẹ́ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ọ́ni o akígbe àwọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye bàbá dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ọ́ni ẹbọ ni wọ́n mọ́lúwa rẹ̀ ṣe kò gẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ là ń kí wọ́n nífẹ̀ẹ́ òǹtólú báwo sì kí wọ́n nífẹ̀ẹ́ àyítábẹ́rẹ́ ẹbọ ni wọ́n mọ́lúwa rẹ̀ ṣe èmi ti kọ́ bá nífẹ̀ẹ́ mọ́ làárọ̀ o bàbá wa nílò sẹ́sẹ́ fún àwọn àdìmúlẹ̀ wọn làpàlàdò èèyàn. bó o ní ẹnu òfin ṣe jẹ. ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ ni mo fi ṣe jẹ́ it's a long story àwọn bọ̀dọ̀ máa short. o máa kọ́ tiẹ̀ sọ́ọ̀tì ní kankan tó gbọ́dọ̀ lọ́ǹgì bí o. tó fa inú wo free ya ni pé ibi tá ti máa ń ṣeré stage play káàkiri nígbà yẹn ló fa inú wo free yẹn because nígbà yẹn dètè máa dé ni mò ń jẹ́ nígbà yẹn. báyìí rántí. kí ni. dètè máa dé ẹ mọ̀ kórúkọ dẹ̀dẹ̀rìn làwọn jẹ́ sá máa ń jẹ́ nígbà yẹn àwọn comedian máa ń jẹ́ yẹn so ó wá níṣẹ́ kọ́tà wá ṣe lórí stage so meanwhile ọ̀rọ̀ tó ní kí n sọ mo sọ kọjá lẹ́nu ẹ̀kọ́ sọ pé àwọn èèyàn gáà kọ́ sọ pé ọ̀gbẹ́ni ẹnu wọ fẹ́ ẹnu wọ fírí ju ẹlẹ́nu jáwáyà so àdìgbà pé àdìgbà ẹnu wọ fírí. ẹnu wọ fírí tí ló ti wọlé. ọ̀rọ̀ tó bá ní kí n sọ̀rọ̀ méjì. aṣọ mẹ́ta mẹ́rin. lẹ́nu orin tẹ kọ fún Alhaji Abíọ́dún ọ̀rọ̀pọ̀ ńgbà yẹn ìwúlẹ̀ yín gan tẹ bá rántí tí ó tó mọ́ ń dùn mọ́ yín dáadáa ẹ kọ́ ká gbọ́. bẹ́ẹ̀ délé olóúnjẹ àwọn akọ́lá gbé túwó. Bẹ́ẹ̀dẹ̀dẹ́lẹ́ ẹlẹ́mú àwọn akọ́là fọ́ṣágò. Ẹwà bùn ẹlẹ́mú, ẹwà bùn ẹlẹ́mú. Ẹwà bùn ẹlẹ́mú, ẹwà bùn ẹlẹ́mú. Ẹ jọ̀wọ́ afẹ́ làágùn mu. Ẹ jọ̀wọ́ afẹ́ làágùn mu. Bẹ́ẹ̀mú bá ti délẹ̀ ẹ jọ̀wọ́ ẹfọ́fẹ́. Àbẹ́mú bá ti délẹ̀ ká bẹ̀rẹ̀ àwàdà. Òkèlèbà ló ṣe méjì ká yó gẹ́gẹ́gẹ́ nílé ọ̀rọ̀ pọ̀. Lọ́jọ́ tí mo jàkàrà tó bẹ nílùú Òṣù. Lọ́jọ́ tí mo jàkàrà tó bẹ nílùú Òṣù. Àwọn olóúnjẹ pọ̀ níbẹ̀ tí wọ́n ń dunnú. Ìkan yọlé. Ẹgbẹ́ kìíní wa àwa ló kàn. ẹ̀yin ló kàn láti lè ṣe Ikeja concept wọ́n ti di pé kí a gbé àwọn Colgate yìí fún yín. Àdúpẹ́ o ilé-iṣẹ́ tó fún wa lé. Tẹ̀mídà máa fún ọ nú ẹ̀. ọkà méjèèjì la rí àwọn ẹ̀ ti yá jù. so o lè dágbélé lára ẹ̀. má pípé kún pin o. ngbà bá a ṣe dàgbà sí ni àbúkà ni a máa bọ́ wù káwọ̀ ìwé ẹni tó pọ̀ jù. mo wà ẹ̀ tèmi máa pọ̀ sínú. ó dà adúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ Colgate tí wọ́n ń ṣe ọṣẹ ìfọyín àti búrọ̀ṣì tá a máa fi eyín mi ò tún dọ̀tí mọ́ o. Ọlọ́run owó yìí mi ṣe gan. yóò dídìrín ní láti ó dídìrín ní láti yóò dídìrín ní láti ó dídìrín ní láti. ó wọ́ mi wálé lọ́jọ́ kan ó bójẹ lórí tẹ́lu ó jẹ tán ó dẹ̀ fáwọ́ wa sọ́wọ́dà dídìrín ní láti ó. èmi mọ̀ fẹ́ léyìí fọ mo fún àwọn Colgate ní orin yìí dákọ̀ bẹ́ẹ̀ yẹn. oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àdúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ wá náà ẹ mọ̀ ṣeun akíyínkíyín
èyí náà ni àwọn ọmọ mú ṣe lọ lórí ètò lẹ́ni a rí pé ẹ gbádùn wọn àwa náà gbádùn wọn àwọn èèyàn mi gan tí wọ́n wà ní ẹ̀yìn ìtàgé bẹ̀rẹ̀ látòrí dàrẹ́kítọ̀ wa Terry ọmọ Ayébọ̀ àwọn náà wọ́n ààrẹ ńlá mi lójú ni àti ọ̀gbẹ́ni Daniel náà Oyèwùmí Taofik náà wà mí o Ìṣọ̀lá Lawal àti ọmọ mi dáadáa Ayọ̀bámi Adésínà àwa tí ó ń gba sáàdù náà akẹ́yìn náà àti ẹni tí ó na ọ̀pá gbọ̀ tí wọ́n fi ń gba ohun wá sílẹ̀ oníbùmù Adéyẹmí Kazeem ni orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú ọmọ àjàlá irin ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjé adéròmú ọmọ adéníyì lọ́jà àtúkù àbárúkútì nílùú Sàárẹ̀ Olúpàkó ni o tẹ́ bá dé ìpínlẹ̀ Kwara nílẹ̀ Gómìnà ó dàbọ̀ o.